ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kí wa káàbọ̀ sórí orí ọ̀fẹ́ fún ọjọ́ tí o ní láti ìkànnì wa The Seed of Life tí ó wà ní ìlú Ìbàdàn. Ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí òun náà ni àwọn áńgẹ́lì lẹ́nu ìṣọ́. Àwọn áńgẹ́lì lẹ́nu ìṣọ́. A ó máa ka Bíbélì láti inú ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 9 sí 13. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa tí ó pọ̀ nípa àti ní agbára, lẹ́ẹ̀kan sí a gbé orúkọ yín ga fún àánú tí a rí gbà láti jẹ́ alààyè nírú àkókò báyìí. Olúwa ẹ gbọ́ ọkàn ọpẹ́ wa, torí pé ẹ mú kí a ní ìbápàdé pẹ̀lú ẹ̀yin Ọlọ́run nírú àkókò báyìí. Ní orúkọ Jésù, ọ̀run ẹ bá ayé wa pàdé bí a ti ń yẹ ọ̀rọ̀ yín wò ní orúkọ Jésù fún ọjọ́ tí ò ní. Ní orúkọ ńlá Jésù, ọ̀run ní orúkọ Jésù ẹ fi ọ̀rọ̀ yín ẹ fi bọ́ wa. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwé orin Dáfídì orí 150 láti ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 13. Wọ́n máa kà láti inú ẹ̀dà ọba Jákọ́bù. Nítorí ìwọ Olúwa ní í ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ lé àrùnkárùn kì yóò súnmọ́ ilé rẹ, nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti pa ọ́ mọ́ lé ọ̀nà rẹ gbogbo. Wọn ó gbé ọ sókè lé ọwọ́ wọn, kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ ó kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀, ẹgbọọrọ kìnìún àti ejò ńlá ni ìwọ ó fi ẹsẹ̀ rẹ tẹ̀ mọ́lẹ̀. Kí Olúwa kí ó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa ní orúkọ ńlá ti Jésù. Àwọn áńgẹ́lì lẹ́nu ìṣọ́. Àwọn wo ni áńgẹ́lì? Èéṣe tí áńgẹ́lì fi nílò láti lọ sí ẹnu ìṣọ́? Àwọn wo ni áńgẹ́lì yóò máa pamọ́? Àbí gbogbo èèyàn náà ni áńgẹ́lì ń pamọ́ ni? Gẹ́gẹ́ bí a ti kà á, áńgẹ́lì jẹ́ àwọn àkàndá ẹ̀dá tí Ọlọ́run dá láti máa jíṣẹ́ ní iwájú rẹ̀. Iṣẹ́ tí àwọn áńgẹ́lì sì ń jẹ́ ó ní ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀. Àwọn áńgẹ́lì jẹ́ àwọn ohun tí wọ́n máa ń pa àṣẹ kí wọ́n tó rí pé wọ́n gbé ìgbésẹ̀ láti dá sí ọ̀rọ̀ ọmọ Ọlọ́run, èyí yòówù tí Ọlọ́run bá fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ rán sí i. Lónìí ní agbára Ọlọ́run, a ó máa yẹ̀ wò kí ni àwọn àmúyẹ tí ó yẹ kí àwọn tí áńgẹ́lì ń ṣọ́ tí ó yẹ kí wọ́n ní. A ó rí nínú ẹsẹ̀ Bíbélì tí a ti kà. Bákan náà, kí ni àwọn àǹfààní tí àwọn tí áńgẹ́lì ń ṣọ́ tí wọ́n rí nípa ṣíṣọ́ áńgẹ́lì lórí ayé wọn? A rí nínú ẹsẹ̀ Bíbélì tí a ti kà. Bákan náà, ohun alákọ̀ọ́kọ́ tí a rí ni pé àwọn áńgẹ́lì kì í kàn lọ jíṣẹ́ lásán. Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí 34 ẹsẹ̀ 7. Ó ní áńgẹ́lì Olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì gbà wọ́n. Áńgẹ́lì Olúwa ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì gbà wọ́n. Abálájọ tí ọba Dáfídì tí ó fi lè sọ gbangba wípé Olúwa ni olùṣọ́ àgùntàn òun, torí pé ó bẹ̀rù Ọlọ́run. Kò sí ìgbàkígbà tí Dáfídì tí ó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run tí ò ní tètè dá ara rẹ̀ padà
sí ìlànà ti Ọlọ́run. A ó sì rí wípé ìbẹ̀rù Ọlọ́run, Bíbélì wípé òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Bákan náà a ó rí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ọba Dáfídì tí ó kọ sínú orin Dáfídì ó kún fún ọgbọ́n, ó sì kún fún ìtọ́ni fún àwa onígbàgbọ́ òde òní. Ohun alákọ̀ọ́kọ́ tí a fẹ́ béèrè lọ́wọ́ ara náà ni pé ṣé àwọn áńgẹ́lì á kàn máa ṣọ́ ẹni tí ó bá wù wọ́n ni, àbí wọ́n ní àṣẹ, wọ́n ní ètò, wọ́n ní àmúyẹ tí wọ́n gbọ́dọ̀ rí nínú ayé ẹni tí wọ́n ó ṣọ́. Gẹ́gẹ́ bí ibi tí a ti kà ó ní pé áńgẹ́lì Olúwa ó yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká. Ohun alákọ̀ọ́kọ́ tí mo rí náà ni pé àwọn tí ó bá bẹ̀rù Ọlọ́run, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn ni áńgẹ́lì ìmáa ṣọ́. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo ní fún ọ náà ni pé ìjẹ́ o bẹ̀rù Ọlọ́run? Ìpele wo ni ìbẹ̀rù Ọlọ́run wà nínú ọkàn rẹ? Ìjẹ́ ọkàn ń gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí ó ti wọ́n láì náání ipò tí Ọlọ́run tí ó yẹ kí ó ní nínú ayé rẹ? Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ Bíbélì tí a ti kà yẹn ní ẹsẹ̀ 9. Ó fi ohun méjì ó fi yé wa àwọn àmúyẹ tàbí ojúṣe ẹni tí áńgẹ́lì ń ṣọ́. Alákọ̀ọ́kọ́ ó wí pé ìwọ ti fi Olúwa ṣe ààbò rẹ. Ẹni tí áńgẹ́lì yóò ṣọ́ yóò jẹ́ ẹni tí ó fi Ọlọ́run tí ó fi ṣe kíni, tí ó fi ṣe ààbò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló jẹ́ pé oríṣiríṣi nǹkan ni wọ́n ń dè mọ́ra, ni wọ́n ń fi sí àpò, ni wọ́n ń tọ́lá, ni wọ́n ń kán sórí ahọ́n kó tó di pé wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè jáde láì jẹ́ pé wọ́n fi òrùka kan sí ọwọ́. A ó rí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ áńgẹ́lì á máa jìnnà sí wọn torí pé irú àwọn bẹ́ẹ̀ wọn ò fi Ọlọ́run ṣe ààbò wọn. Ohun kejì tí mo rí ní ẹsẹ̀ 9 yẹn òun náà ni pé ó ní ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Níbo ni ìwọ fi ṣe ibùgbé rẹ? Ṣé abẹ́ ààbò Ọlọ́run ni, tàbí ní abẹ́ ààbò oríṣiríṣi bàbá yẹ̀mí wò, bàbá gbà mí oríṣiríṣi tí a ń tẹ̀lé kiri lábẹ́ òkùnkùn? Orin Dáfídì sọ wípé ó nítorí ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Ohun ẹlẹ́kẹta tí áńgẹ́lì yóò rí nínú ayé ẹni tí wọ́n ó máa ṣọ́ òun ni eléyìí. Ẹ jẹ́ ká tún béèrè lọ́wọ́ ara wa, kí ni àǹfààní tí ó wà nínú kí áńgẹ́lì kí ó máa ṣọ́ ni? A ó rí eléyìí láti ẹsẹ̀ 9. Ohun alákọ̀ọ́kọ́ tí mo rí bẹ́ẹ̀ òun náà ni wípé ó ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ búburú á máa jìnnà sí ẹnikẹ́ni tí ó bá fi Ọlọ́run ṣe ààbò rẹ̀, tí ó fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti sọ, ó di dandan kí áńgẹ́lì kí ó wá sí agbègbè irú ẹni bẹ́ẹ̀ láti máa ṣọ́ lọ́wọ́ lẹ́sẹ̀, láti rí wípé búburú ó jìnnà sí irú ẹni bẹ́ẹ̀. Kí ni ohun kejì tí mo rí bẹ́ẹ̀ òun náà ni pé ó ní àrùn karùn kì yóò súnmọ́ ilé rẹ̀. Àrùn karùn, irú àìsàn wo, irú àrùn wo ni òun bá fínra? Irú àrùn wo, irú àìsàn wo ló ti sọ ìdílé rẹ di ibùgbé? Ìjẹ́ kìí ṣe pé torí pé o ò fi Ọlọ́run ṣe ibùgbé rẹ ni? Ìjẹ́ kìí ṣe torí pé o kò bẹ̀rù Ọlọ́run? Ìjẹ́ kìí ṣe torí pé o ti sá kò jìnnà sí Ọlọ́run ni? Ìdí rèé tí àwọn áńgẹ́lì náà ṣe kíni, tí wọ́n fi sì takété sí irú ẹni bẹ́ẹ̀. Ohun ẹlẹ́kejì níbẹ̀ náà ni pé ó ní àrùn karùn yóò máa jìnnà sí irú ẹni bẹ́ẹ̀. Ìjẹ́ o fẹ́ kí àrùn kó jìnnà sí ọ? Ó di dandan kí o ṣe kíni, kí o wá sí abẹ́ ààbò Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè pàṣẹ fún áńgẹ́lì rẹ̀ láti jẹ́ olùṣọ́ rẹ. Kí ni ohun mìíràn tí mo tún rí ní ẹsẹ̀ 11 yẹn? Òun náà ni pé ó ní yóò pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo. Gbogbo ọ̀nà rẹ pátápátá ni áńgẹ́lì tí ó ń ṣọ́ yóò ṣe kíni, yóò máa pa ọmọ, torí pé
áńgẹ́lì ó wà lẹ́nu ìṣọ́ nítorí tìrẹ nìkan ni. Ará nínú Olúwa, ǹjẹ́ ó wà ní abẹ́ ààbò Ọlọ́run? Ará nínú Olúwa, ìjẹ́ Ọlọ́run pa ọ́ mọ́? Ìjẹ́ ìjáde àti ìwọlé rẹ ó wà ní abẹ́ ààbò Ọlọ́run bí? Ìjẹ́ o ní ìmọ̀lára rẹ̀ wípé áńgẹ́lì wà lẹ́nu ìṣọ́ àti pé ìwọ nìkan kọ́ ló ń dárìn ìrìn àjò ayé rẹ? Àwọn àǹfààní tí ó wà nínú kí a gbìyànjú láti rí wípé a wà ní abẹ́ ààbò Ọlọ́run òun ni eléyìí. Ohun mìíràn tí mo tún rí níbẹ̀ òun ni pé ìjẹ́ o jẹ́ mọ̀ wípé ọwọ́ ọ̀tún Ọlọ́run a máa gbé irú ẹni bẹ́ẹ̀ sókè. Irúfẹ́ ẹni wo ni? Irúfẹ́ ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀, irúfẹ́ ẹni tí Ọlọ́run ti pàṣẹ fún áńgẹ́lì rẹ̀ láti máa ṣe ìṣọ́ rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ a máa ní ìgbé lórí sókè. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í kọsẹ̀, torí pé Ọlọ́run àbí áńgẹ́lì ló ń lọ sí iwájú rẹ̀. Áńgẹ́lì tẹ̀lé ibi tí áńgẹ́lì bá ti ń lọ síwájú ènìyàn kì í ṣìnà. Alákọ̀ọ́kọ́ òun yẹn. Irú ẹni bẹ́ẹ̀ kì í kọsẹ̀, torí pé ohun ìkọsẹ̀ kí ìkọsẹ̀ tí ò bá wà ní ọ̀nà irúfẹ́ ẹni bẹ́ẹ̀, áńgẹ́lì tí ó ń lọ sí iwájú rẹ̀ kí ni yóò ṣe? Yóò ti mú kúrò kó tó di pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó dé irú ìkóríta yẹn. Ohun mìíràn tí mo tún rí níbẹ̀ òun náà ni wípé ìjẹ́ o jẹ́ mọ̀ wípé Ọlọ́run yìí nípasẹ̀ áńgẹ́lì rẹ̀ tí ó fi ṣọ́ yóò fi ọ́ jẹ ọ̀gá lórí àwọn ẹranko búburú. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọdọ̀ rí aáyán nínú ilé lásán, wọ́n ṣe kíni? Wọ́n ti kú sórí ìjókòó. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọdọ̀ rí eku kó sáré kọjá níwájú wọn lásán. Eku lásán tí wọ́n lè fi ẹsẹ̀ láti ṣe kíni? Láti tẹ̀ mọ́lẹ̀, nítorí pé kíni? Wọn ò fi Ọlọ́run ṣe ààbò wọn, wọn ò fi ọ̀gá ògo ṣe ibùgbé wọn. Ìjẹ́ ẹ̀rù ẹranko ń bà ọ́ bí? Bíbélì wípé ó ní ó tẹ paramọ́lẹ̀, ó ṣe kíni? Ó tẹ̀ mọ́lẹ̀. Bí o ti ń jáde lọ ní ọjọ́ tí ò ní tó lọ ń jọ́sìn ni àbí ibi yòówù tí òun rìn lọ, àdúrà tí a ń gbà náà ni pé Ọlọ́run yóò fi áńgẹ́lì rẹ̀ ṣe ìṣọ́ rẹ̀, ó sì ní sọnù lónìí ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé yín ga torí pé ọ̀rọ̀ yín yè ó sì lágbára. A dúpẹ́ torí pé ẹ nífẹ̀ẹ́ wa, ẹ sì ti fi àwọn áńgẹ́lì sí ẹnu ìṣọ́ nítorí wa. Àdúrà tí a gbà náà ni pé lónìí bí a ó ti máa rin ìrìn àjò ọjọ́ tí ò ní, ẹ̀rù yín ní orúkọ Jésù Olúwa fi sí ọkàn wa, torí pé Bíbélì wípé áńgẹ́lì Olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká, ó sì gbà wọ́n. Gbogbo ibi tí ó wà nínú ọjọ́ tí ò ní orúkọ Jésù, áńgẹ́lì yóò gbà wá nínú rẹ̀, yóò sì dára fún wa. A ó jáde láyọ̀, a ó sì wọlé láyọ̀ àti àlàáfíà fún wọn ní orúkọ ńlá ti Jésù. Bóyá àkọ́kọ́ lélẹ̀ tí òun bá darapọ̀ lórí amóhùnmáwòrán yìí, kí ni a fẹ́ kí o ṣe? Òun náà ni pé kí o darapọ̀ mọ́ wa láti tẹ bọ́tìnì pupa tí ó wà ní ojú amóhùnmáwòrán rẹ̀. Tí o bá ti tẹ̀ tán, kí o gbìyànjú láti tẹ àwòrán agogo tí ó wà ní ojú amóhùnmáwòrán rẹ̀. Bákan náà, eléyìí yóò máa rán ọ létí ní gbogbo ìgbà tí a bá ti fi ètò sí orí agbágbé yìí. Bákan náà, tẹ̀síwájú láti bá wa pín fún àwọn tí wọn ò lórí ọ̀fẹ́ láti bá wa pàdé nírú àkókò báyìí. Jẹ́ kí a mọ èròǹgbà rẹ̀, jẹ́ kí a mọ ìbéèrè tí o ní lórí ètò tí a ń gbé jáde lórí ìkànnì yìí. Àdúrà wípé Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ láti lè fi ìdáhùn tí ó tọ́ sí irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ ní orúkọ ńlá ti Jésù. Títí ìgbà mìíràn táwọn tún pàdé, àlàáfíà fún yín ní orúkọ Jésù.